tẹ́lẹ̀ pé kò lè ṣe májíìkì kankan ìwé àyẹ̀gẹ́sẹ̀ Tinubu ti bá a ti sọ kò sí dánwò tó lè pa so a ti sọ nǹkan tọ́lọ́run ti sọ lórí kìnínní nìyẹn kò sí changes kan tó lè wà bàbá máa pín 25,000 naira 25,000 naira ìlú ló mú tó wọn ẹni tó bọ́mọ mẹ́fà èlò kí ló tó rà ní oúnjẹ tí wọ́n bóúnjẹ ṣe wọ́n kò sí nǹkan tí ò wọ́n kí ló tó jẹ. The first subsidy is gone. bó ti ṣe wí nìyẹn ò táwọn orílẹ̀-èdè yìí pàtẹ́wọ́ níṣẹ́ ni wọ́n tún ó gè tí wọ́n mú àtẹ́wọ́ kó Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lọ́gọ́ tí ó gba àkóso láti máa darí orílẹ̀-èdè yìí lẹ́yìn tí àwọn èèyàn dìbò yàn tán láti bẹ̀rẹ̀ náà ni owó epo ti lọ sókè lálá tọ̀rọ̀ di kàkà kó sàn lára àyà àjẹ́ níṣẹ́ ló fi gbọ́ ọmọ ẹ̀bóbìnrin o ní ẹ bá ń yí lu ẹyẹ àtàwọn èpo wọn gàrí wọn ìrẹsì pàpà wọn bẹ́ẹ̀ ni àwọn èèyàn wọn gidi ní Nàìjíríà ṣá o láti wọ́n ọ̀nà àbáyọ sí o oríṣiríṣi ìgbésẹ̀ ni ìjọba Bọ́lá Tinubu ti gbé síbẹ̀ ẹ̀kọ́ náà ni owó ìrẹsì kò wálẹ̀ bẹ́ẹ̀ ni epo pẹtiróòlù pàpà ń tẹnumọ́ wípé kí ló ṣubú tẹ̀hún Woli Faleyimu ti jáde o pàápàá lórí 25,000 naira tí ìjọba yìí sọ pé òun fẹ́ máa pín fáwọn tálíkà tálákùtà báwo ló ṣe wí gan ẹ máa bá wa ká lọ. Ọlọ́run ti sọ mo máa ti sọ pé tí ènìyàn àti ṣàṣetẹ́lẹ̀ pé tí ò bá bọ́ sórí bẹ̀yẹn pé ọmọ Nàìjíríà máa kígbe pé lẹ́yìn náà tí ò bọ́ síbẹ̀ pé Ọlọ́run sọ pé ìbínú wà lórílẹ̀‐èdè pé nítorí pé wọ́n gbìmọ̀ láti pa pé kẹ́hìn ẹ̀ ṣe Nàìjíríà nìkan náà tí wọ́n mọ̀ pé tó bá dé gbogbo everything so a ti sọ nǹkan tọ́lọ́run ti sọ lórí kìnínní nìyẹn so òun so kò sí changes kan tó lè wà bàbá máa pín 25,000 naira 25,000 naira ìlú ló mú tó wọn ẹni tó bọ́mọ mẹ́fà èlò kí ló tó rà ní oúnjẹ tí wọ́n bóúnjẹ ṣe wọ́n kò sí nǹkan tí ò wọ́n kí ló tó jẹ ọjọ́ mélòó náà máa fẹ́ ná 25,000 naira pa tí oṣooṣù ló fẹ́ máa kó fún wọn ni so gbogbo wọn yẹn ẹgbẹ́ ni pé àwọn waste owó dànù ni kò sí value kan tó wà ń bẹ̀ báwo lẹ ṣe máa mọ ẹni tó mélòó làwọn èèyàn tó máa rí owó yẹn pín fún àwọn tó ń fowó ránṣẹ́ ṣé wọ́n á pín bó ṣe yẹ fún pín so bó ṣe rí nìyẹn Ọlọ́run ló ní àkóso àti sọ so gbogbo ẹni tó bá súnmọ́ Ọlọ́run tó bá ń bẹ Ọlọ́run lọ́wọ́ a máa dáàbò bò so a ti sọ tẹ́lẹ̀ pé kò lè ṣe májíìkì kankan ìwé àyẹ̀gẹ́sẹ̀ Tinubu ti bá a ti sọ kò sí dánwò tó lè pa a dẹ̀ ti sọ tẹ́lẹ̀ pé Ọlọ́run sọ pé inú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó jáde kì í ṣe pé àyẹ̀gẹ́sẹ̀ anybody pé kò sí ẹni tó tọ́ ní gbẹ́rù Nàìjíríà nù wọn so wọn lè gbẹ́rù Nàìjíríà náà Ọlọ́run ti sọ pé kò sẹ́ni tó gbẹ́rù Nàìjíríà nù wọn so bó ṣe ní ẹgbà tó Ọlọ́run ti sọ pé kò sẹ́ni tó lè gbẹ́rù Nàìjíríà nù wọn so ẹ wo bá ṣe ń bá lọ́sìn so bó ṣe ní nìyẹn nǹkan tó Ọlọ́run sọ nìyí ṣe pé àyẹ̀gẹ́sì mi ṣe pátì kò sí pátì tí mo ṣe so bẹ́ẹ̀ tó ní kinní kankan adẹ̀ ti ń sọ tẹ́lẹ̀ so ìgbà tó Ọlọ́run dẹ̀ pé òun máa gbìyànjú dídí tó dẹ̀ tún yí padà òun ló ní déédéé òun ló mú àkókò nǹkan yẹn tó Ọlọ́run bá sọ fún wa làwọn sọ fún yín pé à ń fọ́ọ̀mù àbá lọ sẹ́kọ̀rọ̀ kan òun náà nìyẹn ó dẹ̀ sọ pé kì í ṣe Nàìjíríà nìkan ló máa le ká máa dúpẹ́ pé wọn ò jagun ní Nàìjíríà so àwọn tó ń padà tó ń jagun sì yàn ṣáàtìní so kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà nìkan àti sọ ètò pé àṣẹ ẹ̀tún sọ so bó ṣe rí nìyẹn Ọlọ́run ní ká máa bẹ̀ so Ọlọ́run ló ń ṣèjọba kò sẹ́dá kan tó lè ṣe nǹkan lẹ́yìn Ọlọ́run ọba ní ìjọba so bó ṣe rí nìyẹn. Alore TV Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó.